dóòlà èèyàn 31 tí wọ́n jí gbé nílé ìjọsìn lọ́jọ́ ọdún àjíǹde iléeṣẹ́ ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. Pásítọ tó lọ gbàdúrà lójúbọ Ọ̀ṣun Osogbo sọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni bàbá lòrìṣà Ọ̀ṣun Osogbo ní ìkọjá yìí ni ohun tí pásítọ náà ṣe. Bàbá kan rèé o, ó fún ọmọbìnrin rẹ̀ lóyún Lemaarun Nipinle Ogun. Èyí mà tún ga o. Àwọn darandaran dẹmi àgbẹ kan ẹni ọdún márùnlelogota 65 years legbodo lágbègbè ìjọba ibile oriíre nílùú Ogbomoso. Ẹni ọdún méjìdínlógún 18 years ṣekupa akẹkọ fasiti kan lásìkò ètò ayẹyẹ lọ́gbà ileewe Niger. Àkóbá àdàbà kọ́lọ̀ májì àrí o, àsìta ìbọn ṣekupa ọ̀dọ́mọdébìnrin ọmọ ọdún 14 14 years kan mọ́nú iléèwé nípínlẹ̀ Borno. Ileesẹ Ọlọpa náwó gan àwọn afurasí 16 tó ń ṣèkọlù sáwọn Olùgbé-ilu Niger. Ẹgbẹ́ àwọn dókítà ilé ìwòsàn ìjọba NAD gùnlé ìyanṣẹ́lódì lọ́jọ́ Ìṣẹ́gun lójúnà láti béèrè fún ẹ̀tọ́ àjẹmọ́nú wọn. Ileesẹ Ọlọpa ti fi páńpẹ́ òfin gbé ọmọkùnrin ọmọ ọdún 17 tó fi ọ̀bẹ gún olùkọ́ ilé ẹ̀kọ́ kan pa ní orílẹ̀-èdè Russia. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Èèyàn 31 tí wọ́n jí gbé nílé ìjọsìn lọ́jọ́ ọdún àjíǹde iléeṣẹ́ ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ní òun ti dóòlà èèyàn 31 tí àwọn agbésùnmọ̀mí jí gbé lásìkò ìkọlù wọn sílé ìjọsìn láàárọ̀ ọdún àjíǹde. Gẹ́gẹ́ bí a ti gbọ́, èèyàn 5 ló kú lásìkò ìkọlù náà tí wọ́n ṣe sí àwọn olùjọ́sìn nílùú Àríkò nípínlẹ̀ Kaduna. Àmọ́ àtẹ̀jáde láti ilé ìjọsìn náà sọ pé èèyàn 17 ló pàdánù ẹ̀mí wọn lásìkò ìkọlù ọ̀hún. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti wá sọ pé àwọn ti dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí náà tí ìró ìbọn sì ń dún lákọlákọ, èyí tó mú kí àwọn agbésùnmọ̀mí ọ̀hún na pápá bora. Iléeṣẹ́ ológun nínú àtẹ̀jáde wọn lójú òpó ìkànnì Facebook sọ pé àwọn agbésùnmọ̀mí náà sálọ, wọ́n sì fi àwọn tí wọ́n jí gbé sílẹ̀ tó fi mọ́ àwọn òkú àwọn akẹgbẹ́ wọn tó ṣubú lójú ìjà. Ìjínigbé láti pa owó wọlé ló ti di tọrọ fún kálé nílẹ̀ Nàìjíríà, pàápàá ní ìhà àríwá. Yàtọ̀ sí àwọn ọmọ ogun Boko Haram tó ń ṣọṣẹ́, onírúurú ẹgbẹ́ míì ló ń jí èèyàn gbé ní apá ìhà àríwá bíi jàǹdùkú, agbébọn, Fúlàní darandaran, làkúráwá àtàwọn ọmọ ẹgbẹ́ míì. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọmọ ogun sọ pé àwọn kò fi àkókò ṣòfò kí àwọn tó yabo ilé ìjọsìn tí ìkọlù náà ti wáyé. Àwọn tó wà níbẹ̀ sọ fún àwọn akọ̀ròyìn pé fún ọ̀pọ̀ wákàtí làwọn agbésùnmọ̀mí náà fi ṣọṣẹ́ láìsí ìdíwọ́ kankan. Gẹ́gẹ́ bí ohun tí iléeṣẹ́ ọmọ ogun sọ, púpọ̀ nínú àwọn agbésùnmọ̀mí náà tó sálọ ló fara pa fún bí àwọn ṣe ń rí àpá ọgbẹ́ ẹ̀jẹ̀ wọn nílẹ̀ẹ́lẹ̀. Wọ́n ní iléeṣẹ́ náà ti dá àwọn ológun sínú igbó láti máa wá àwọn kọlọ̀rọ̀sí náà bóyá ọwọ́ lè tẹ̀ wọ́n. Wọ́n tún rọ àwọn aráàlú láti pín àwọn ìròyìn tó lè ṣamọ̀nà bí ọwọ́ ṣe lè tẹ àwọn afurasí fún iléeṣẹ́ ọmọ ogun. Nínú ìròyìn míì, iléeṣẹ́ ológun tún ṣekú pa agbésùnmọ̀mí 65 nípínlẹ̀ Zamfara. Ṣáájú ni ọlọ́pàá ti kọ́kọ́ sọ pé àwọn agbésùnmọ̀mí náà jí ọ̀pọ̀ èèyàn gbé nípínlẹ̀ náà àti tí àwọn agbófinró sì ń tọpasẹ̀ àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Ọdún tó kọjá ní ààrẹ Amẹ́ríkà Donald Trump ké gbàjarè pé àwọn alákatakítí ẹ̀sìn Islam ń ṣekú pa àwọn ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà àti pé ìjọba òun kò ní la ojú rẹ̀ sílẹ̀ kí irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ máa tẹ̀síwájú. Àmọ́ ìjọba Nàìjíríà ní kò rí bẹ́ẹ̀ nítorí bí àwọn agbésùnmọ̀mí ṣe ń pa àwọn Kristẹni náà ni wọ́n ń pa àwọn Mùsùlùmí. Àmọ́ àwọn àkọlù ẹnu lọ́lọ́ yìí pàtàkì jùlọ lọ́jọ́ ọdún àjíǹde ló fẹ́ farajọ ohun tí ààrẹ Trump ń sọ. Pásítọ tó lọ gbàdúrà lójúbọ Ọ̀ṣun Osogbo sọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá lòrìṣà Ọ̀ṣun Osogbo ní ìkọjá yìí ni ohun tí pásítọ náà ṣe. Lọ́sẹ̀ tó kọjá ní fọ́nrán fídíò kan tó bẹ̀rẹ̀ sí ní dá awuyewuye sílẹ̀ lórí ayélujára nínú èyí tí àwọn ẹlẹ́sìn àbáláyé kan ti lọ bẹ́ orí ajá níwájú pẹpẹ ilé ìjọsìn aláṣọ funfun kan nílùú Òṣogbo. Wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ látàrí bí pásítọ ìjọ náà ṣe kọ́kọ́ lọ sí ojúbọ Ọ̀ṣun Òṣogbo láti gbàdúrà síbẹ̀ tó sì ní òun fẹ́ lé ẹ̀mí èṣù
tó wà níbẹ̀ kúrò. Nínú ọ̀rọ̀ àwíjàre pásítọ̀ náà, pásítọ̀ Ọdẹdọ̀yìn Ezekiel tó jẹ́ adarí ìjọ God of White Calling for All Souls Ministries nílùú Ìdó Ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́, ó ní kì í ṣe àṣìṣe làwọn ọmọ ìjọ òun fi lọ sí ojúbọ náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ìjọba ló ní ojúbọ Ọ̀ṣun Òṣogbo, ó sì jẹ́ ibùdó ìgbafẹ́ tí gbogbo aráàlú lè yọjú sí. Ó ṣàlàyé pé ìrìn àjò afẹ́ làwọn bá lọ síbẹ̀, kódà àwọn ra tíkẹ́ẹ̀tì sanwó ìwọlé kí wọ́n tó rí ibì kan tí àwọn kan bẹ́ adìyẹ sí tí wọ́n sì ta ẹ̀jẹ̀ rẹ̀ síbẹ̀. Ó ní àwòrán adìyẹ tí wọ́n ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ náà lòun rí tí òun fi gbàdúrà sí ojúbọ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí láti ré ibi yòówù tí wọ́n bá ṣe síbẹ̀ kúrò. Pásítọ̀ Ezekiel ní kì í ṣe pé àwọn lọ lé èṣù wọn jáde. Ibùdó ìgbafẹ́ tó bá ti ń gbàlejò kì í ṣe pé ó wà fún ẹ̀sìn kan. Ifáyẹmí Ìfábọ̀dé tó jẹ́ bàbá òrìṣà Ọ̀ṣun Òṣogbo sọ ní tiẹ̀ pé ìkọjá àyè làwọn pásítọ̀ náà bá lọ sídìí òrìṣà wọn láti lọ́ọ́ máa lé ẹ̀mí èṣù ibẹ̀ jáde. Ó fi kún pé ohun tí pásítọ̀ náà àtàwọn ọmọ ìjọ rẹ̀ ṣe kò bójúmu tó sì lè fa ìjà ẹ̀sìn. Ẹ̀wẹ̀, alukoro ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lágbègbè náà, Ọ̀pádọ̀tún Samson sọ pé ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Kristi lásìkò yìí tó àbójútó, kò sì yẹ kí wọ́n lọ máa tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn. Samson ní àwọn gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ kan ti ké sí pásítọ̀ náà kó wá sọ tẹnu rẹ̀ lórí ohun tó ṣẹlẹ̀, àmọ́ ó kọ̀ jálẹ̀ láti yẹ ìpè àwọn sí. Wàyó, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ti rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n má ṣe dáwọ́lé ohun tí yóò fa ìjà ẹ̀sìn, kí wọ́n sì gba àlàáfíà láàyè. Bàbá kan rèé o, ó fún ọmọbìnrin rẹ̀ lóyún lẹ́ẹ̀márùn nípínlẹ̀ Ògùn ríṣẹ́. Ọkùnrin kan tí í ṣe olùgbé ìlú níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn tórúkọ rẹ̀ ń jẹ́ Olúwadámiláre Ewédèmí ti jẹ́ fífi gbòòrò òfin gbé nípasẹ̀ àwọn agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ náà fẹ̀sùn pé ó ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọ rẹ̀. Ó fún ọmọbìnrin rẹ̀ lóyún lẹ́ẹ̀márùn tó sì ń ṣẹ́yún fún ọmọ ọdún 21 náà láì bófin mu. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olùfarakásá náà ló pàdánù ìyá rẹ̀ nígbà tó wà lọ́mọ ọwọ́. Lẹ́yìn náà ni bàbá rẹ̀ jù sí ilé àwọn aláìníyàá ní Ìkẹjà nípínlẹ̀ Èkó tó sì padà mú un lọ Ìjẹ̀bú Òde lọ́dún 2019 lábẹ́ ẹ̀tàn pé òun lọ ṣètọ́jú rẹ̀. Ọmọbìnrin náà fẹ̀sùn kan bàbá náà pé láti ọdún 2019 ni bàbá òun ti ń bá òun lájọṣepọ̀ tó sì tẹ̀síwájú ṣíṣe àṣemáṣe náà pẹ̀lú òun fún ọ̀pọ̀ ọdún, èyí tó ń yọrí sí oyún ẹ̀5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣẹ́ fún òun. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Olúṣèyí Babáṣèyí fìdí ìfigbòòrò òfin gbé afurasí náà múlẹ̀ lọ́jọ́ Ajé Monday. Babáṣèyí sọ wípé olùfarakásá náà ló mórí bọ́ kúrò nílégbèé bàbá rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 1 oṣù kejì ọdún 2026 látàrí àpọ̀jù àṣemáṣe náà tó sì kó lọ sí ilé ìjọsìn lórí òkè Pàkótó. Ó ṣàlàyé pé ọmọbìnrin ọmọ ọdún 21 náà 21 years padà fi ìwà burúkú tí bàbá rẹ̀ ń wù sí tó iléeṣẹ́ ọlọ́pàá ní Ifọ̀ létí. Ó dúpẹ́ fún ìdásí àti ìgbésẹ̀ kánmọ́nkóbó ìdarí CSP Kamarudeen, DPO àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Ifọ̀. Àwọn agbófinró àgọ́ ọlọ́pàá náà gùnlé ìgbésẹ̀ kánmọ́nkóbó lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà dé sí etígbọ̀ wọn tí wọ́n sì ṣàṣeyọrí nípa fífi gbòòrò òfin gbé afurasí náà tórúkọ rẹ̀ ń jẹ́ Olúwadámiláre Ewédèmí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí náà ti wà lágọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Ìwádìí ìfimúfínlẹ̀ àkọ́kọ́ sì ti ń lọ lọ́wọ́. Ẹjọ́ náà sì ti jẹ́ títaari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìṣẹ̀lẹ̀ ṣíṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọdé àti obìnrin fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Èyí mà tún ga o, àwọn darandaran dẹ̀mí àgbẹ̀ kan ẹni ọdún márùnlelogota 65 legbodo lágbègbè ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ogbomoso. Arákùnrin Kẹ́hìndé Joseph Òjó ẹni ọdún márùnlelogota 65 years tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé ó yan iṣẹ́ àgbẹ̀ láàyò ni wọ́n sọ pé àwọn darandaran Fúlàní ti dẹ́mi rẹ̀ légbodò ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire Ogbomoso ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí ṣẹlẹ̀ lọ́jọ́ Àìkú ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2026 ní Igbó Pupa ní Yawọta lẹ́gbẹ̀ẹ́ Aláwùsá. Gẹ́gẹ́ bí àwọn tó bá oníròyìn sọ̀rọ̀ ṣe sọ, olóògbé náà lọ sí inú oko rẹ̀ ní nǹkan bíi agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. láti lọ ṣàyẹ̀wò oko ẹ̀gẹ́ rẹ̀. Ó sì ṣe ìbápàdé àwọn darandaran nínú oko ẹ̀gẹ́ rẹ̀. Wọ́n ní àwọn darandaran ọ̀hún bẹ̀ àgbẹ̀ náà láti gba àwọn láàyè láti jẹ́ kí màálù wọn jẹ nínú oko àgbẹ̀ náà. Awuyewuye bẹ̀rẹ̀ sí pọ̀ sí lẹ́yìn tí àgbẹ̀ náà kọ̀ láti fààyè gba àwọn darandaran náà láti fi màálù jẹ oko rẹ̀. Èyí sì yọrí sí ìkọlù ìwà ipá.
wọ́n sọ pé àwọn darandaran náà lé ọkùnrin ọ̀hún wọ́n sì sá ní àdá ní gbogbo ara. Wọ́n ní wọ́n fi ọkùnrin náà sílẹ̀ pẹ̀lú ìfarapa tó burú gan. Lẹ́yìn ìkọlù náà wọ́n gbé ọkùnrin náà lọ sí ilé ìwòsàn kan ní ìlú Ogbomoso fún ìtọ́jú, ṣùgbọ́n ó dágbére fáyé ní òwúrọ̀ ọjọ́ Ajé ọjọ́ 6 oṣù kẹrin ní nǹkan bíi aago 2 òwúrọ̀ 2 a.m. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní pé ọwọ́ ti tẹ àwọn afurasí 3 tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti kọ́kọ́ fi tó àwọn ọlọ́pàá agbègbè náà tó wà ní Ìkòyí Ilé Divisional Headquarters Ìkòyí Ilé létí, tí ó jẹ́ olú iléeṣẹ́ ọlọ́pàá àti olùṣàkóso ìjọba ìbílẹ̀ Oríire. Àwọn tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lágbègbè náà sọ pé ìṣẹ̀lẹ̀ yìí fi hàn pé ìjà láàrin àwọn àgbẹ̀ àti darandaran pọ̀ sí ní agbègbè náà, tí ó sì mú ìbànújẹ́ ọkàn bá àwọn ènìyàn agbègbè náà nípa ètò ọrọ̀ ààbò àwọn aráàlú. Ẹni ọdún 18 ṣekú pa akẹ́kọ̀ọ́ fásitì kan lásìkò ètò ayẹyẹ lọ́gbà iléèwé Niger. Olùgbé-ìlu ìpínlẹ̀ Niger kan, Jafar Musa, ẹni ọdún 18 ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Federal University of Education Ṣèyí Simon, ẹni ọdún 15. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ Àjíǹde ní gbọ̀ngàn iléèwé náà níjọba ìbílẹ̀ Kòtàngórà lásìkò ayẹyẹ tó jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé síléèwé gíga fásitì Federal University of Education Kòtàngórà. Gẹ́gẹ́ bí ìròyìn Punch ṣe gbé jáde síta, èdè àìyedè àríyànjiyàn ló bẹ́ sílẹ̀ láàrin ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Musa tó wá láti Angwagwari agbègbè Kòtàngórà àti Simon, akẹ́kọ̀ọ́ iléèwé náà. A gbọ́ pé lásìkò fàákájà náà níṣe ni Musa gún Simon pẹ̀lú ọ̀bẹ irinṣẹ́ tí wọ́n ń pè ní dágà. Lẹ́yìn náà ni Simon jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn General Hospital ní Kòtàngórà níbi tí wọ́n ti fìdí ikú rẹ̀ múlẹ̀. Lójú ẹsẹ̀ náà ni Musa ti jẹ́ fífi gbòòrò òfin gbé fún ìtẹ̀síwájú ìwádìí ìfimọ̀fínlẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger, Wàsíù Abíọ́dún, ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ wípé Musa jẹ́ nínáwó gan fún ìtẹ̀síwájú ìwádìí ìfimọ̀fínlẹ̀. Ó ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2026 ní dédé aago 2 òru kù 20 ìṣẹ́jú 1:40 a.m. ni wọ́n ta àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá lólobó pé lákòókò ètò ayẹyẹ kan tó jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tuntun ní gbọ̀ngàn iléèwé náà ní Kòtàngórà, fàákájà gbọ́nmi sí omi òtó ló wáyé láàrin Jafar Musa, ẹni ọdún 18 ní Angwagwari ní Kòtàngórà àti Ṣèyí Simon, ẹni ọdún 15 tóun jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé náà. Àsìkò náà ni Musa gún akẹ́kọ̀ọ́ náà lọ́bẹ. Abíọ́dún ní afurasí náà ti jẹ́ nínáwó gan fún ìtẹ̀síwájú ìwádìí ìfimọ̀fínlẹ̀. Àkóbá àdàbà kọ́lọ̀ májàrí o. Àsìta ìbọn ṣekú pa ọ̀dọ́mọdébìnrin ọmọ ọdún 14 14 years kan mọ́nú iléèwé nípínlẹ̀ Borno. Ó mà ṣe o, láriwo tó gba ẹnu àwọn èèyàn látàrí àsìta ìbọn tí wọ́n ló ṣekú pa ọ̀dọ́mọdébìnrin ọmọ ọdún 14 kan nílùú Maiduguri nípínlẹ̀ Borno. Lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nígbà tí ọmọdébìnrin náà wà nínú ilé pẹ̀lú ẹbí rẹ̀ nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Maiduguri UMTH. Àjọ Amnesty International sọ pé ọta ìbọn àwọn sọ́jà kan tí wọ́n ń fi ìdùnnú yìnbọn sókè níbi ayẹyẹ ìgbéyàwó kan ló lọ bá ọmọbìnrin náà nínú ilé. Àmọ́ ojú òpó kan tó máa ń fi oríṣiríṣi fọ́nrán fídíò sórí ayélujára nípa àwọn ọmọ ogun sọ pé ikọ̀ fijilantè CJTF ló yìnbọn ọ̀hún. Ikọ̀ ọmọ ogun Operation Adinkai náà sọ pé ikọ̀ fijilantè CJTF ló yìnbọn ọ̀hún kì í ṣe àwọn sọ́jà. Ọ̀gá ikọ̀ náà sọ pé ìwádìí àwọn fi hàn pé àwọn fijilantè ló yìnbọn sókè tí wọ́n fi ń dáwọ́ ìdùnnú ayẹyẹ ìgbéyàwó kan tó ń lọ nínú ilé kan nílùú náà. Ó ní láti ibẹ̀ ni ọta ìbọn ti lọ bá ọ̀dọ́mọdébìnrin tó wà nínú ilé pẹ̀lú ẹbí rẹ̀. Iléeṣẹ́ ológun ní ìwà àìbìkítà ni àwọn tó yìnbọn náà hù àti pé iléeṣẹ́ ológun ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àwọn tó yìnbọn tó pa ọmọdébìnrin náà. Ikọ̀ Operation Adinkai ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí ọmọdébìnrin náà. Wọ́n sì tún rọ àwọn èèyàn wípé kí wọ́n yé gbé ìròyìn òféègé kiri lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹnìkan tó súnmọ́ ẹbí ọmọdébìnrin náà ṣàlàyé wípé nínú ìdùnnú ni ọmọ náà wà kí ọta ìbọn tó lọ bá. Àjọ Amnesty International
àwọn ẹbí àti ọ̀rẹ́ ọ̀dọ́mọdébìnrin náà ti wá ń béèrè fún ìwádìí tó fẹsẹ̀ múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí wọ́n sin òkú ọmọdébìnrin náà lọ́jọ́ àìkú Sunday. Àjọ Amnesty International kò rojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọ́n sì ti ké pe ìjọba láti ṣèwádìí nǹkan tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Àjọ Amnesty International rọ ìjọba nínú àtẹ̀jáde kan tó fi síta láti kéde àbọ̀ ìwádìí ìṣẹ̀lẹ̀ náà kí gbogbo èèyàn lè mọ ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Amnesty International sọ pé ìjọba gbọ́dọ̀ pèsè ètò ààbò tó péye fún aráàlú kí wọ́n sì fọwọ́ òfin máwọn tó bá wà nídìí ìwà ìbàjẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí tún ti jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa kọminú lórí báwọn ikọ̀ elétò ààbò ṣe máa ń fi ìbọn yínyìn dáwọ́ ìdùnnú torí ewu tó wà níbẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn afurasí mẹ́rìndínlógún 16 tó ń ṣèkọlù sáwọn olùgbé ìlú Niger. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti náwó gan àwọn afurasí mẹ́rìndínlógún 16 tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ń ṣèkọlù sáwọn olùgbé ìlú ní Minna, olú ìlú ìpínlẹ̀ náà. Àwọn afurasí náà ni wọ́n náwó gan lásìkò iṣẹ́ ìréde àwọn ọlọ́pàá ojúlé sójúlé ní déédéé aago 2 òru. Àwọn afurasí náà ni wọ́n ká àwọn àdá, ayùn, irinṣẹ́ ìrẹ́gi, ọ̀bẹ ìkórè àti ìgbìmọ̀ lọ́wọ́. Lára àwọn àṣekọlù náà ni ìwọ̀nyí: Najim Yakubu ti ojú ọ̀nà Kuta, Sakari Hussein ti ojú ọ̀nà Kuta, Idris Saidu ti Sabongeri, Nasiru Kabiru ti Angwa Saki, Sehu Sulaiman ti ojú ọ̀nà Ogbomoso, Anas Abubakar ti Kotumbola àti àwọn míì. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe wí, àwọn afurasí náà ni wọ́n ti wà lábẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ àti pé wọ́n máa jẹ́ títaari lu ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger, Wasiu Abiodun, sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta níbi tó ti ṣàlàyé ní kíkún pé àwọn afurasí náà ni yóò jẹ́ fífi jófin lẹ́yìn ìwádìí ìfimúfínlẹ̀. Àwọn agbófinró ọlọ́pàá tó ń ṣiṣẹ́ lágọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá Central Police Division Minna ló ṣe bẹ́ẹ̀ náwó gan àwọn adàlúrú náà láàrin àkókò ọjọ́ 21 oṣù kẹta sí ọjọ́ 2 oṣù kẹrin ọdún 2026 tí wọ́n ń dá wàhálà rògbòdìyàn sílẹ̀ lágbègbè Angwasaki àti Ogbomoso ní Minna. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn afurasí náà ló máa fojú winá òfin lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Ẹgbẹ́ àwọn dókítà ilé ìwòsàn ìjọba NARD gúnlé ìyanṣẹ́lódì lọ́jọ́ ìṣẹ́gun lójúnà láti béèrè fún ẹ̀tọ́ àjẹmọ́nú wọn. Ó ṣeé ṣe kí ó nira fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láti rí ìtọ́jú tó péye gbà láwọn ilé ìwòsàn ìjọba lẹ́yìn tí ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn NARD bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́jọ́ 7 oṣù kẹrin yìí. Ìwádìí fi hàn wípé àwọn dókítà nílé ìwòsàn ìjọba ti daṣẹ́ sílẹ̀ fún ọjọ́ 51 láti ìgbà tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ti bẹ̀rẹ̀. Èyí sì jẹ́ ohun tó ń kọ ọ̀pọ̀ èèyàn lóminú lórí àti ìjọba àpapọ̀ kọ sí ètò ìlera. Ìdí àkọ́kọ́ tí ẹgbẹ́ àwọn dókítà fi bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì míì lọ́jọ́ ìṣẹ́gun ni ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti dá sísan owó àjẹmọ́nú táwọn dókítà ń gbà dúró. Nínú àtẹ̀jáde kan tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn dókítà NEC fi síta ni wọ́n ti ṣàpèjúwe ìgbésẹ̀ ìjọba náà gẹ́gẹ́ bí èyí tó lè ṣàkóbá fún ètò ìlera. Ìgbìmọ̀ aláṣẹ NEC náà sọ pé àwọn ṣe ìjíròrò gidi lórí ọ̀rọ̀ náà káwọn tó kéde wípé ìyanṣẹ́lódì yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun. Ẹgbẹ́ àwọn dókítà NARD ń béèrè lọ́wọ́ ìjọba láti fagilé ìgbésẹ̀ rẹ̀ lórí àyọkúrò owó àjẹmọ́nú àwọn dókítà láti oṣù kẹrin yìí. Wọ́n ní àyọkúrò owó àjẹmọ́nú náà tako ìlànà sísan owó oṣù fáwọn dókítà ilé ìwòsàn ìjọba. Ẹgbẹ́ àwọn dókítà tún béèrè lọ́wọ́ ìjọba láti san owó ìgbéga lẹ́nu iṣẹ́ àti owó oṣù tí ìjọba ń jẹ àwọn dókítà ní kíákíá. Ẹgbẹ́ NARD ní àìsànwó ti ṣàkóbá fáwọn ọmọ ẹgbẹ́ àwọn pàápàá jùlọ pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Àwọn dókítà tún rọ ìjọba láti san owó táwọn dókítà máa ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nu iṣẹ́ àti fún ìdàgbàsókè àwọn dókítà ti ọdún 2026 yìí. Bákan náà ni ẹgbẹ́ NARD tún rọ ìjọba láti san owó àjẹmọ́nú PAT oṣù 19 tí ìjọba ti ń jẹ àwọn dókítà. Ẹgbẹ́ NARD wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn láti tẹ̀lé àṣẹ tí ẹgbẹ́ pa lórí ìyanṣẹ́lódì tó bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 7 oṣù kẹrin. A ó rántí pé ọjọ́ 17
ni àwọn dókítà fi gùnlé ìyanṣẹ́lódì lọ́dún 2023. ìgbáyégbádùn lẹ́nu iṣẹ́ làwọn dókítà jà fún nígbà náà tí wọ́n fi gùnlé ìyanṣẹ́lódì. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi páńpẹ́ òfin gbé ọmọkùnrin ọmọ ọdún 17 tó fi ọ̀bẹ gún olùkọ́ ilé ẹ̀kọ́ kan pa ní orílẹ̀-èdè Russia. Olùkọ́ ilé ẹ̀kọ́ kan ni ìròyìn ti sọ di mímọ̀ pé akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 17 17 years ti fi ọ̀bẹ gún un pa lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ní agbègbè Palm ní orílẹ̀-èdè Russia ní agbègbè Yura, gẹ́gẹ́ bí àwọn aláṣẹ agbègbè náà ṣe sọ. Ní oṣù díẹ̀ sẹ́yìn, àwọn aláṣẹ Russia ti sọ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti ìṣẹ̀lẹ̀ ìwà ipá tí ń ṣẹlẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́, ìwà ipá bíi fífi ọ̀bẹ ṣe ìkọlù ní yunifásítì kan ní Yura àti ilé ẹ̀kọ́ kan ní Siberia. Wọ́n ní wọ́n tún ṣe ìkọlù pẹ̀lú ìbọn afẹ́fẹ́ airgun ní àárín Russia. Gómìnà ẹkùn Dmitry Makoni ní pé olùkọ́ obìnrin náà ni wọ́n bí ní ọdún 1970. Wọ́n ní wọ́n ṣe ìkọlù sí olùkọ́ ọ̀hún ní ẹnu ọ̀nà ilé ẹ̀kọ́ rẹ̀ ní ìlú Dobyanka. Pẹ̀lú ẹ̀dùn ọkàn, ó sọ di mímọ̀ pé gbogbo ipá àwọn dókítà láti dóòlà ẹ̀mí Olesia Petrovna Baguta, olùkọ́ ọ̀hún, ló já sí pàbó. Ó wá sọ di mímọ̀ pé àwọn ọlọ́pàá ti fi páńpẹ́ òfin gbé akẹ́kọ̀ọ́ tó ṣe ìkọlù sí olùkọ́ náà tí ìgbìmọ̀ ìwádìí Russia Investigative Committee ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 17 17 years ní ilé ẹ̀kọ́ náà.